ǹjẹ́ mo kí gbogbo ọmọ Yorùbá káàbọ̀ níbikíbi tí ẹ bá ti lórí ọ̀fẹ́ láti máa gbọ́ mi àbí láti máa wò mí kétékété. Adémọ́lá ọmọ Omíyalé lèmi ń jẹ́. Máa lé mi lọ́mọ Ìbàdàn lé Olúyọ̀lé ìlú Ògúnmọ́lá olódògbò kẹrí lójú ogun ọbọ Sokoto kẹbẹrẹ bí ìjà. Èmi lọ máa gbọ́ kẹ́kẹ́ ogun mẹ́sà ọmọ agbọ́ yàyà mọ́yà ṣáájú ohun gbogbo kí Olúwa kó bùkún orílẹ̀-èdè mi. Orílẹ̀-èdè wo là ń sọ̀rọ̀ nípa ẹ̀? À ń sọ̀rọ̀ nípa orílẹ̀-èdè Yorùbá, orílẹ̀-èdè abínibí tìran Yorùbá. Lágbára lọ́wọ́ Ọlọ́run, ikú tó yáwọ̀ ò ní pa wá, yóò ṣojú ẹ̀mí wa. Àlùbáríkà àwọn tí Olódùmarè tó kólé ayé lé lọ́wọ́. Mo kí gbogbo ẹ̀yin àáfàá pátápátá, sheik mokadam ọmọ kéwú, gbogbo mùsùlùmí pátápátá. Mo kí yín o wípé assalamu alaikum warahmatullahi ta'ala wa barakatuh. Àlàáfíà Ọlọ́run ó máa bẹ pẹ̀lú yín àti gbogbo ìdílé yín o. Mo kẹ́yìn ìyá mi, bàbá mi, ẹ̀gbọ́n mi, àbúrò mi, ẹlẹ́sìn kìrìsìtẹ́nì, rẹ́fẹ̀rẹ̀ndì bíṣọ̀pù nínú ìjọ àgùdà, ìjọ mímọ́, ìjọ onírìbọmi, kérúbù and sẹ́ráfù, sẹ̀lẹ̀, kátólíìkì, mẹ́tọ́dísì, pé àlàáfíà Ọlọ́run yóò máa bẹ pẹ̀lú yín o àti gbogbo mọ̀lẹ́bí yín pátápátá. Mo kẹ́yìn ìyá mi, bàbá mi, ẹ̀yin ẹlẹ́sìn kẹ̀ẹ̀sìn kẹ̀yìn ẹlẹ́sìn tá a bá láyé, ewé a máa jẹ́, egbò a máa jẹ́, ẹ̀ ní ṣe ewé já, ẹ̀ ní ṣe egbò wà. Àlùbáríkà àwọn tó Olódùmarè tó kórè ayé lọ́wọ́. Mo kí ẹ̀yin ìyá mi abọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀, ẹ̀yin abiyamọ tí pọmọtọmọ yìí fi ṣubú, ẹ̀yin abiyamọ tí dúró tọmọtọmọ yìí fi ṣìṣe, ẹ̀yin abiyamọ abọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀. Àdó mẹ́ta báyìí làdó ẹ̀yin ìyá mi, ọ̀kan fọ́ ọ̀kan nù, ẹ̀ ń fi kan ṣoré kiri. Èyí tẹ́ fi ń ṣoré kiri, ẹ fi ṣe àwa ọmọ Yorùbá tòótọ́, ẹ fi ṣe wá lóore owó, ẹ fi ṣe wá lóore ọlá, ẹ fi ṣe wá lóore àìkú tí í ṣe baálé ọrọ̀ tó rẹ́yìn làgbà gbanigbani. Mo ṣèbà orí tó kún tí ò níná, mo ṣèbà ọjà tó kún tí ò lérò, mo wá ṣèbà oko tó pọ̀ jaburata tí ò ní rúgbìn. Ẹ̀yin àgbà gbanigbani, mo ṣèbà yín o. Mo kí bàbá mi Ọ̀nìrìṣà àrólé Oòduà, jẹgbẹ̀nẹ̀bí àti àkún, aláṣọ àlà funfun gbogbo ọ̀jájá, àfìdí ọ̀tẹ̀ jẹlẹ̀, ọba Babátúndé ẹni ìtàn, Adéyẹyè Ògúnwùsì. Mo kí bàbá mi Ọlákùlẹ́yìn Owólabí, Olúbàdàn ilẹ̀ Ìbàdàn, ọba Ọlákùlẹ́yìn Owólabí. Lágbára lọ́wọ́ Ọlọ́run, ẹ̀sìn ọba àjẹkùpẹ́. Mo wá fàwọn ọba ládé méjèèjì, mo fi kí gbogbo ládéládé lóyè nílẹ̀ káàárọ̀ òjíire pátápátá pé àkú dédé àsìkò yìí o. Ó dáa. Mo kí gbogbo gómìnà ilẹ̀ Yorùbá pátápátá, látòrí alága fún gbogbo gómìnà ilẹ̀ Yorùbá, ìyẹn gọ́vnà Babájídé Sanwó-Olú, dórí gómìnà tí a ní ìpínlẹ̀ Ọ̀yọ́, ẹnjìnìà Abíọ́dún Olúwaṣèyí Mákindé, gọ́vnà Adémọ́lá Nurudeen Jackson Adélékè tìpínlẹ̀ Ọ̀ṣun, gọ́vnà Ayédatiwa tìpínlẹ̀ Oǹdó, gọ́vnà Abíọ́dún Oyèbánjí tìpínlẹ̀ Èkìtì, pẹ̀lú gọ́vnà Dàpọ̀ Abíọ́dún ti ìpínlẹ̀ Ògùn. Mo kí gbogbo ọmọ Yorùbá ní Kwara, bẹ́ẹ̀ mo kí ọmọ Yorùbá ní Kogi. Lágbára lọ́wọ́ Ọlọ́run hà ní dààmú. Mo wá kí gbogbo ọmọ Yorùbá pátápátá nílé lóko àti lẹ́yìn odi pé a kú àsìkò yìí. Mo wá tara ṣàṣà mo kí bàbá mi Professor Banji Akíntóyè Alànà fún gbogbo ìran Yorùbá pátápátá, aṣíwájú ìran Yorùbá lọ́wọ́ tá a wà yìí. Bàbá, mo kí yín o, iṣu ọmọ ajínà fún yín jẹ. Àlùbáríkà àwọn tó Olódùmarè tó kólé ayé lé lọ́wọ́. Mo wá tara ṣàṣà mo kí èjìká tí òjá sọ ọ́ bọ́, èjìká tí ọ̀jẹ́ kẹ́wù ọ́ yẹ̀ lọ́rùn. Májàsọ́lá Àdìsá ọmọ Adéyẹmọ, àkùkọ gàgàrà tó gorí àpáta lọ rèé lé téńté, ojú tó lé ojú tó ko, olówó orí ọkọ tó yọ̀ sí ọkọ Adérọ́pò, bàbá Michael, bàbá Yọ̀mídé, bàbá Ronaldo, bàbá Àṣàbí. À ń lé bọ̀ lẹ́yìn Jagunlabi lára iwájú, ọmọ wọn nígbòho mọ̀rẹ́ alágbàdo òde. Àdìsá, mo kí yín o. Agbára lọ́wọ́ Ọlọ́run, ajayè lájàgùn yìí. Àlùbáríkà àwọn tó Olódùmarè tó kólé ayé lé lọ́wọ́. Mo wá kí ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi lẹ́ẹ̀kan sí tẹ́ ń wò mí lóru yìí wípé lágbára lọ́wọ́ Ọlọ́run, ẹrù tí abiyamọ kì í túwò, wọn ò ní gbé sọ́ọ̀dẹ̀ ẹnìkọ̀ọ̀kan yín. Àlùbáríkà àwọn tó Olódùmarè tó kólé ayé lé lọ́wọ́. Báburú bá ń lọ wájú, ẹ̀ ní bá, bí bá ń bọ̀ lẹ́yìn kò ní bá yín.
lágbára lọ́wọ́ Ọlọ́run iṣẹ́ ẹ̀ ṣe yín ò ní dìṣẹ́ òwò yòówù tẹ́ ẹ̀ bá dáwọ́lé kò ní jówó parun òwò tẹ́ ẹ̀ ṣe láṣẹ là níyọ̀jẹ́ gbogbo ẹni tí ń ṣiṣẹ́ ìjọba lágbára lọ́wọ́ Ọlọ́run ọkọ ọba àdá ọba kò ní sa yín lẹ́sẹ̀ àlùbáríkà àwọn tó lódùmarè tó kólé ayé lé lọ́wọ́ ẹ wo mo dé àmọ́ kí n tó dé kí n tó sọ̀rọ̀ ẹ jẹ́ n kọ́kọ́ lọ báyìí ná Àdìsá Iléyá o ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lénìí ọkàn gbogbo gómìnà ilẹ̀ Yorùbá pátápátá yọ́dẹ̀ wù mí kí gbogbo ẹni tí ń wò ètò mi yìí lóru yìí ọjọ́ Wednesday tá a wà yìí ní Nàìjíríà nílẹ̀ Yorùbá ọbọ̀ sí ọjọ́ Wednesday yìí yóò wù mí kẹ́ ẹ bá ń pín ètò yìí ẹ yóò di tọ́rọ́ fọ́nkálé bó bá ṣe é ṣe èèyàn kọ̀ọ̀kan ẹ ṣá ẹ̀ níbi 40-50 times kó lè dé ọ̀dọ̀ àwọn tí mo fẹ́ kó dé mo fẹ́ kí ètò yìí kó dé ọ̀dọ̀ àwọn gómìnà ilẹ̀ Yorùbá mo fẹ́ kàn fetí gbọ́yàwó ọ̀rọ̀ pàápàá jùlọ alága gbogbo gómìnà ilẹ̀ Yorùbá ìyẹn Babájídé Sanwó-Olú gómìnà ìpínlẹ̀ Èkó mo fẹ́ kàn fetí gbéyàwó ọ̀rọ̀ mo fẹ́ bá a sọ ọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá mo fẹ́ bá a sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọmọlúàbí àwọn àgbà bọ̀ wọ́n lẹ́nu ọmọ ọ̀gbàyà pàdé mọ́ àwa ò tó láti sọ fún ẹ̀yin gómìnà ilẹ̀ Yorùbá ẹ̀yin sẹ́nítọ̀ ilẹ̀ Yorùbá ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá pé ẹ̀ ń ṣe àwọn àṣìṣe ráńpẹ́ kan ẹnu wa ò gbà àmọ́ a sọ in a polite way ọ̀nà tó dáa ilá àgbà sọ ọ̀nà tá a gbà sọ tí òfin ní jọ ti wí pé arórí adéfín àbí àtàpá sí àpọ́nlé gómìnà kankan torí náà ńkọ́ ẹ jẹ́ nǹkan kọ́ gbórin yìí wọlé kẹ́ ẹ lè mọ bí mò ń lọ. ọ̀sán ti gbẹ́jọ́ ìjọ yóò àbàṣọ wẹ́lẹ́wẹ́lẹ́. bóòlù bá dúdú òun la bá sọ nírọ̀nírọ̀. Àdìsá máa ń bọ̀ wálé ilé lábọ̀ sí ní oko. Iṣu tí ó wálé ń lọ́dún rẹ̀ níyàwó lọ́jọ́ ọjọ́sí. Àgbàdo tí ó wálé lọ́dún rẹ̀ lẹ́kọ̀ọ́. Ọlọ́mọdé tí ó wálé lọ́dún rẹ̀ lọ́pọ̀ orin. Ọmọ tuntun tí ó wálé lọ́dún rẹ̀ ló fà àgbọ̀nsẹ̀ ilé tí a. Àgbòlédùn onílé mọ̀rẹ́lẹ́ máa bọ̀ wálé o ilé gbogbo dágbé. Gbogbo ayé retí ẹni lé o nígbà tẹ̀ka ìsọ̀mà láti ikú. Akọni odò àti òsè bá jáde jò ṣe bá bínú. Àkàndé àtẹlẹ́dùn mọ̀rẹ́ dáná lálákọ̀ọ́jọ́ ọ̀hún ni. ẹ wo kì í ṣèròyìn mọ́ kìí ṣe àhéhé sọ mọ́ wípé láìpẹ́ láì jìnnà ó ṣeéṣe nú oṣù yìí ó ṣeéṣe nú ọ̀sẹ̀ yìí kí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà kan kéde wípé àwọn tú Mazi Nnamdi Kanu sílẹ̀ pé ìwọ Kanu o àwọn tú ọ sílẹ̀ máa lọ láyọ̀ àtàlàáfíà lọ́ọ̀rẹ́ darapọ̀ mọ́ mọ̀lẹ́bí rẹ lọ́ọ̀rẹ́ máa gbá yànkànyànkàn pẹ̀lú ìyàwó àtọmọ lọ́ọ̀rẹ́ máa ṣègbésí ayé rẹ lọ́dọ̀ àwọn èèyàn rẹ. kò sé látàrí ìgbésí akin ìgbésí akọni tí àwọn gómìnà ilẹ̀ Igbo tá a mọ̀ sí South East Governors tí wọ́n gbé láti rí wípé àwọn pè pé ọmọ ẹni ò ní ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ ká fìlẹ̀kẹ̀ sí di ọmọ ẹlòmíì. ọmọ àwọn ni Mazi Nnamdi Kanu
ó sì ti di dandan káwọn sì pẹ̀ fún pé èyí tíjọba bá wí ó tó gẹ́. Gómìnà nìkan ò dádúró ń bẹ̀ o, sẹ́nítọ̀ tí wọ́n jẹ́ ti South East, irrespective of their political party, láì fi tẹ̀yà ẹgbẹ́ òṣèlú tí oníkálukú ti di sẹ́nítọ̀ láì fi ṣe, wọ́n bọ́ ta gbangba lẹ́yìn ìpàdé, wọ́n ké gbàjarì Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tí í ṣe ààrẹ Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ pé ẹ dákun bàbá ẹ bá wa fi Nnamdi Kanu sílẹ̀. Kò dúró ń bẹ̀ o, àwọn ládéládé lóyè nílẹ̀ Igbo náà pariwo bọ́ta débi wípé ọba aládé Igwe nílẹ̀ Igbo ó gbé adé lọ court láti lọ rèé wo ọmọ wọn. Ẹ gbọ́ mi, tó bá tẹ̀ wá jẹ́ pé àhéhé sọ ni, màá gbìyànjú ẹjẹ́ ń tiẹ̀ kọ́kọ́ wo fídíò tán gómìnà. Yes, kí n wo fídíò tán gómìnà yẹn kí n fi hàn yín kẹwò toró ní tí mo fẹ́ béèrè lọ́wọ́ gómìnà ilẹ̀ Yorùbá lórí ọ̀rọ̀ yẹn pé ṣé Sunday Igboho ṣé èèyàn burúkú ní sí yín, Àdìsán ọmọ Adéyẹmọ ṣé ìwà iṣẹ́ tó jẹ́ ṣé àdájẹ́ ẹṣẹ́ ni kò bá wù wá bọ̀ ẹ jẹ́ n kọ́kọ́ play kíní ọ̀nà, ẹ jẹ́ n play ẹ̀ náà, ẹ jẹ́ n play ẹ̀. Ẹ jẹ́ play ń bọ̀ o, ẹ má bínú ẹ dákun. Secure the release of Nnamdi Kanu, leader of the indigenous people of Biafra. This formed part of the resolution reached at their meeting in Enugu. Senior reporter Bamdeli Ajayi has detailed. This is the second meeting of the Southeast Governors Forum. The meeting had all the 5 governors, Southeast stakeholders, Director General of the Forum, Senator Uche Ekunife. The group, which went into closed-door meeting for several hours, it made a key resolution centered around security and economic development of the region. The forum received a delegation of the former President Chief Olusegun Obasanjo, GCFR, Chief Emeka Anyako, GCOM, and His Royal Majesty Igwe Emeka Asogbe, CFR, the Obi of Nature, who came on a solidarity visit to this forum. The governors who received an audience, former President Olusegun Obasanjo, former Commonwealth Secretary General Emeka Anyako, and others, agreed to put into action the key resolution from the last meeting in Owerri. The forum deliberated on the reviewed report of the Southeast Security and Economic Summit held in Owerri on the 28th September 2023 and agreed to implement the aspects of the report pertaining to security and economic integration of the region, and affirmed its desire to put actionable plans on the key issues agreed. Ẹ má bínú o, nẹ́tíwọ́ọ̀kì ni o, ẹ gbọ́ àwọn gómìnà ilẹ̀ Igbo. Chairman of the forum revealed that they have reached a resolution to visit President Bola Ahmed Tinubu to discuss pressing issues in the region and interface with federal government to secure the release of Nnamdi Kanu. The forum resolved to visit Mr. President to discuss the pressing issues, all pressing issues concerning the Southeast region. Thank you. The forum also deliberated
and resolved to interface with the federal government to secure the release of Mazen Nnamdi Kanu. The meeting was attended by major stakeholders in the Southeast, and Governor Chukwuma Soludo of Anambra State, Francis Winfield of Ebonyi State, Alex Oti of Abia State, Old Governor Peter Mba of Enugu State, and chaired by Governor Opuzodinma of Imo State in attendance. Bamidele Ajayi, TVC News Enugu. Move to Imo State, where political leaders in Oluzone are seeking solutions to challenges affecting the Southeast region. Mo rò pé ẹ fẹ́ tí gbọ́. Ẹ gbọ́ dáadáa. Ẹ jẹ́ n sọ̀rọ̀ kan fún yín. Tó ń wò mí. Tí ó tán clear sí yín. That is TVC News lẹ́tí kọ́kọ́ gbọ́ ń wo lẹ́tí wò ń wo. Ẹ̀yin gómìnà ilẹ̀ Yorùbá. Ìjà ń bọ̀. Kànnàkànnà fẹ́ nà mọ́ ọ̀gá. Ara ò sì ní rókun kò ní rú adìẹ. Nnamdi Kanu. Mazi Nnamdi Kanu. Kó lè clear. By the Southeast Governors Forum. The forum commiserated with the government and people of Abia State, Igboho'S, Imo State, indeed the entire Southeast region and Nigeria, and the family of Igboho'S family. The people of Igboho'S family on the demise of His Excellency Dr. Igboho. The forum received the delegation of the former President Chief Olusegun Obasanjo, GCFR, Chief Emeka Anyoko, GCON, and His Royal Majesty Igwe Emeka Chukwu, CFR, the Obi of Onitsha, who came on a solidarity visit to this forum. The forum deliberated on the reviewed report of the Southeast Security and Economic Summit held in Owerri on the 28th September 2023 and agreed to implement the aspects of the report pertaining to security and economic integration of the region and affirmed its desire to put actionable plans on the key issues agreed. The forum resolved to visit Mr. President to discuss the pressing issues, all pressing issues concerning the Southeast region. The forum also deliberated and resolved to interface with the federal government to secure the release of Mazen Nnamdi Kanu, and the meeting adjourned whenever. Thank you. Especially the governor of Imo State, Tinubu. Mo rò pé ẹ ti lórí ọ̀fẹ́ láti gbọ́ tí mo fẹ́ kẹ́ ẹ gbọ́. Ó mà ṣe o. Ibi ọba yẹ ká ti bá ọgbọ́n bá àgọ́ ń bí a máa dún ni. Ẹ rí pé bàbá wa Olúṣẹ́gun Ọbásanjọ́ wọ́n wà lórí ìjókòó ní ìgbà tí àwọn Southeast governors tí wọ́n ń give speech wọn after their meeting, after about 7 hours deliberation lórí ìlọsíwájú Southeast. Wọ́n dẹ̀ deliberate, wọ́n dẹ̀ fi yé gbogbo wa pé àwọn ṣe kí ni o, àwọn ṣe tán. What's good, guys? Welcome back to the láti channel. bá ìjọba sọ̀rọ̀ lórí bí wọ́n ṣe tú ọmọ àwọn lẹ̀, ìyẹn Mazi Nnamdi Kanu. Èmi wá ń béèrè lọ́wọ́ ẹ̀yin gómìnà ilẹ̀ Yorùbá
kí ló ṣe ẹ̀yin tẹ́bá níta ni ìṣòro lẹ̀ South East tó kàn Abia ó sọ Imo ó sọ Anambra ó sọ torí pé kí ni àwọn ibi tí àwọn IPOB tí wọ́n ti ṣòro bí agbọ́n nìyẹn bó àwọn gómìnà yìí wọ́n fi political differences sí wọn sílẹ̀ wọ́n dẹ̀ fohùn ṣọ̀kan wípé àwọn ṣe tán láti lọ rèé bá ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti bẹ̀bẹ̀ fún ọmọ àwọn láti wálé. And it will also interest you pé wọ́n ṣe ìpàdé pọ̀ pẹ̀lú ààrẹ lánàá tí ṣe ọjọ́ Tuesday. Wọ́n ṣe meeting and South East Zone níjẹta. Wọ́n wá wà ní ọ̀dọ̀ ààrẹ lánàá láti lọ rèé jábọ̀ tí ẹ sọ nípàdé. And I'm telling you this, láìpẹ́ láì jìnnà Nnamdi Kanu ọ̀bọ̀ ọ̀ta. Ọyá ẹ̀yin gómìnà ilẹ̀ Yorùbá ẹ jẹ́ n bi yín léèrè. Ibo lọmọ Adéyẹmọ ti pààyàn? Ibo ló ti dáná sun mọ́tò? Ibo ló ti dáná sunlé? Ibo ló ti pa àwọn ọmọ ológun? Ibo ló ti pa àwọn ọlọ́pàá? Ṣé ẹ ní fídíò ibi tó ti ṣe custom léṣe? Sọpa immigration, sọpa navy, sọpa air force, sọkọlù civil defence, sọkọlù iléeṣẹ́ ìjọba kankan. Tẹ́yìn ò fi wá lè ṣe àbàyàgbàǹgbà láti ṣìpẹ̀ fún májàsọ́lá Àdìsá ọmọ Adéyẹmọ níwájú ìjọba orílẹ̀-èdè Nàìjíríà léyìí tó tún wá jẹ́ wípé ọmọ Yorùbá ní ààrẹ orílẹ̀-èdè lọ́wọ́lọ́wọ́. Ẹ̀yin ń ṣe tiyín ní ọmọ ẹni ọ̀bá àṣèdí bẹ̀bẹ̀rẹ̀, ẹ̀yin ó filẹ̀kẹ́ di ọmọ ẹlòmíì. Bàbá wo Olúṣẹ́gun Ọbásanjọ́ náà fetí gbọ́ nígbà táwọn South East governor ń pè fún tí ń pè fún yẹn. Ẹ̀yin náà ṣe gbégbé sí akin lórí pé èwo nù yín nílẹ̀ Yorùbá ló jẹ́ wípé ìgbésẹ̀ tí májàsọ́lá Àdìsá ọmọ Adéyẹmọ gbé ní òféfọ̀. Ìgbà tó lóye Sunday Igboho'S tán jáde pé Fúlàní ẹ má pààràn mi mọ́, ẹ má fi màálù jẹ oko wa mọ́, ẹ má fipá bá àwọn ìyá wa àwọn obìnrin wa lò mọ́, ẹ má jí àwọn èèyàn wa gbé kẹ́ ẹ máa demand ransom kẹ́ ẹ tó máa ṣekú pa wọ́n lẹ́yìn tẹ́ ẹ bá gba owó tán. Ìgbà tí ń ṣe gbogbo ìpolongo yìí tí ń jà fitafita máa wọ inú igbó kiri yìí, Gọ́vnà Babájídé Sanwó-Olú ó ti di gómìnà. Gọ́vnà Abíọ́dún Olúwaṣèyí ọmọ Mákindé ẹ̀ ń ṣe gómìnà lọ́wọ́. Gọ́vnà Dàpọ̀ Abíọ́dún gómìnà nìyí. Gọ́vnà Gọ́vnà Abíọ́dún Oyèbámijí ṣáyé gómìnà nìyí náà. Adeleke nìkan ni new governor. Ayédatiwa òun ni deputy Rotimi Akeredolu gómìnà ìpínlẹ̀ Ondo nígbà náà. Ní gbogbo ògbà tí ariwo ń lọ kíkankíkan lórí pé kílẹ̀ ń pààràn mi fún. Ṣé wá fẹ́ sọ pé ohun tó lóye Sunday Àdìsá ọmọ Adéyẹmọ ṣe benefit ẹ̀? Ṣé ẹ fẹ́ sọ fún mi wípé ọjà fúnra ẹ̀ ni? Ṣé ẹ fẹ́ sọ fún mi wípé iṣẹ́ àdájẹ́ ẹṣẹ́ ló jẹ́? Ṣé láti benefit ara ẹ̀ ni àbí láti benefit gbogbo ìran Yorùbá? Ìpínlẹ̀ Ọ̀yọ́ ò ní gbàgbé ìlú Gàngán, Kìṣí,
bóyá kí n fẹ́ display fídíò Kìṣí bọ̀ọ̀sẹ̀ rántí Ìgàngán bóyá kí n wá fídíò yẹn bóyá kí n wá ẹ jẹ́ n wò ó ẹ jẹ́ n wò ó yes mo fẹ́ wá Ìgàngán mà rèé. Ẹ ti rí Ìgàngán mo rò pé a rí ìlú Ìgàngán ṣe rí wàhálà ń bẹ ṣèbí ń tà ń pè fún tẹ́ ń gbọ́ tádìsá ń sọ lẹ́nu ni pé Fúlàní ajínigbé ò lè gbàlú wa lọ́wọ́ wa ṣé wà tí ọ̀dà nìyẹn ṣé ìgbésẹ̀ tó lòdì sófin nìyẹn ṣé ìwà aláàbí nìyẹn ó gbé ìgbésẹ̀ yẹn láti save ọ̀pọ̀ ọmọ Yorùbá lọ́wọ́ kú òjijì ó gbé ìgbésẹ̀ yẹn láti fi òpin sí ìbánilòpọ̀ tí àwọn Fúlàní darandaran yìí tí ń bá àwọn ìyá wa àwọn ìyá tí wọ́n ti pinnu pé àwọn ò súnmọ́kùnrin mọ́ ó fi òpin sí ìbálòpọ̀ agídí táwọn Fúlàní ajínigbé tí ń bá àwọn ìyá wa sùn ó fòpin sí ó fi òpin sí bẹ́ẹ̀ bá mọ̀ bẹ́ẹ̀ bá gbàgbé bẹ́ẹ̀ bá rántí bẹ́ẹ̀ sì rántí tẹ́ ẹ̀ gbàgbé Sẹ́ríkì Sàlíù tí ń gbé Ìgàngán òun ni intermediary láàrin Aṣígàngán àti àwọn ajínigbé ńgbà náà nígbà tí wọ́n jí ọmọ kábíyèsí ọba Aṣígàngán gbé. bẹ́ẹ̀ bá rántí tẹ́ ẹ̀ gbàgbé tẹ́ ẹ̀ gbàgbé tẹ́ ẹ̀ rántí tẹ́ ẹ̀ gbàgbé tẹ́ ẹ̀ rántí kí wá ní tó ṣẹlẹ̀ kí ló dé tó fi wá di pé kádìsá ó mórí wá kó fọrùn lẹ̀ ibo sì ní ẹjẹ́ ń tó wo ó rèé kẹrí dáadáa ẹ ti rí Ìgàngán náà ní ẹ rí pé Ìgàngán ni tọ́ Ìgàngán now ẹ wá yá wo Kìṣí ẹ já wo Kìṣí that they closed the Nigerian police, the Nigerian security, the civil defense corps, and the vigilantes on the rescue mission to Kìṣí State against Edmund's attacks. Against X-Men attack. Okay, right. That is Kìṣí. That is Kìṣí. Ẹ wo ẹ̀yìn yẹn, ẹ wo ọlọ́pàá, ẹ wo sójà, àjọ lọ ni.
èmi lẹ̀ ń wò lẹ́gbẹ̀ẹ́ kámẹ́rà fẹ́ntọ́ bá lórí ọ̀fẹ́ láti rí mi èmi ẹ ti rí ọ̀gọ́ mi. tẹ́ ń gbọ́ ẹgbẹ́ ìbú lẹ́nu Àdìsá èmi mo bá wọn mú máìkì dání. He said we are here to support Nigeria, in ensuring security of lives and property of the people of Kishi. Níbo wá ni ìwà aláàbí wà ń bẹ̀ tólóyè Sunday Igboho ṣàfi wá jẹ́ ẹni tẹ́yìn náà ò lè pè fún pé kí ìjọba kí ẹ jáwọ́ lápọ̀n tí ọ̀yọ́ kán dá mi lákaná kán jáde sáwọ́ wá darapọ̀ máwọn èèyàn rẹ̀. Ẹ sọ fún mi èmi sì béèrè pé ṣe báwọn náà níwọ olóyè Sunday Igboho ṣàbúrú tó. Àwọn ọba gbé adé wọ́n gbé lọ sí court láti witness hearing Mazi Nnamdi Kanu. Kí ló stop ẹ̀yin ọba wa ńlẹ̀ Yorùbá? Kí ló stop yín tẹ́ ẹ̀ fi lè pariwo jáde? Kí gbogbo yín ó di press briefing kẹ́ ẹ ké gbàjarì síjọba ẹ fi olóyè Sunday Igboho lẹ̀. If you don't know, the Southeast are trying láti jẹ́ kí security àwọn strong. Wọ́n wá wò pé ọ̀nà wo làwọn lè gbà. Ta ló lè ṣe? Ta lẹ́nu rẹ̀ kálẹ̀ tá a bá ń sọ̀rọ̀ security tó lè bá àwọn ọ̀dọ́ sọ̀rọ̀ ní Southeast tí wọ́n fi dẹ́kun jàgídíjàgan, tí ó fi lò wọ́n ní ọ̀nà tó jẹ́ wípé wọ́n gbógun ti àwọn ajínigbé àti àwọn darandaran yìí. Wọ́n rí i pé Nnamdi Kanu ni àwọn gómìnà yẹn fi wá fi ohùn ṣọ̀kan. Ẹ̀yin gómìnà wa ńlẹ̀ Yorùbá, kí ló dé táyìn náà wàá lè pé bíríkótó kẹ́ ẹ pé bìrìkòtò kẹ́ ẹ wò wípé ibi tí ètò ààbò wa dé ńlẹ̀ Káàárọ̀ Oòjíire a nílò akíkanjú ọmọ ìsọpọlọpọ èyí tí ń gbọ́ pàákì ilẹ̀ o, mò ń sọ̀rọ̀ ń pa akíkanjú ọmọ tó jẹ́ wípé ó ṣetán tó fira rẹ̀ jìn fún ìran Yorùbá láti bọ́ lóko ẹrú. Akíkanjú ọmọ mò ń sọ o, ń sọ̀rọ̀ ọmọ pàpàlágí àbí ìpabẹ́, mò ń sọ̀rọ̀ òríjínà ọmọ ọkọ ìran Yorùbá olóyè Sunday Igboho. Kí ló dé tẹ́ ẹ̀ wá síkì fún freedom olóyè Sunday Igboho kẹ́ ẹ wá pé jókòó ẹ̀yin kan òun kan pẹ̀lú àwọn àgbààgbà lẹ̀ Káàárọ̀ Oòjíire, àwọn àgbà tó káàtó là ń sọ o. Àwọn kí n mọ̀ pé àwọn àgbà tó ṣe é mú yangàn, àwọn àgbà tọ́rọ̀ dá lẹ́nu wọn. Àwọn àgbà bò wọ́n ní ọba gbà lọ́nà oní ọyá ọlọ́gbọ́n ọmọ bọ́yá àgbàlagbà yẹn jókòó má láǹgbá dàgbà ni. A sọ̀rọ̀ ń pa àwọn àgbàlagbà tó jẹ́ wípé òkò là ń jù má láǹgbá tán fi dàgbà o. À ń sọ̀rọ̀ nípa àwọn àgbà tán rí lé wọn tò, àwọn àgbà dáadáa, àwọn àgbà bíi Professor Wọlé Ṣóyínká. Yes, àwọn àgbà báyẹn kẹ́ wá pè wọ́n pé Sunday o, a fẹ́ kí security ilẹ̀ Yorùbá níbi tó ti bẹ̀rẹ̀ àti ibi tó parí sí, a fẹ́ kó tight. Àwa gbéṣẹ́ náà lé ọ lọ, ẹ wá wò bóyá yóò deliver àbí kò ní deliver. Gómìnà ilẹ̀ Igbo and Southeast governors wọ́n ti rí wípé ètò ààbò òlú àwọn ti mẹ́hẹ, and if care is not taken before the end of 2025
ọlọ́mọ jẹ́ káyé wọn ó sì ta bí gúgúrú. Wọ́n wá wò pé ọ̀nà wo làwọn lè gbé gbà, kí lọ̀nà àbáyọ. Wọ́n wá ọ̀nà àbáyọ sí ṣòro tiwọn. Ẹ̀yin tí ẹ wá bìkítà, ẹ wá gẹ̀fìlà kò kàn mí sọ̀rọ̀ olóyè Sunday Igboho ṣá. Ó mà ṣe o. Ó mà ṣe o. Ó mà ṣe o. Mo fẹ́ wò bóyá màá rí ọ̀rọ̀ táwọn àgbààgbà ilẹ̀ Ìgbò sọ lórí ọ̀rọ̀ Nnamdi Kanu. Mo fẹ́ wò bóyá mo lè rí tí àwọn àgbààgbà nílẹ̀ Ìgbò tí a fi ń pè pé ẹ dákun o, ẹ fọmọ àwọn lẹ̀ o. Now look at this. Nnamdi Kanu in court. In court, ẹ máa wo àwọn ọba aládé o. Ẹ wọ ọba, wọ́n jókòó, ẹ wo bí a ṣe lọ kóòtù nítorí Nnamdi Kanu. Àwọn ọba aládé ní court torí masi Nnamdi Kanu. Wọ́n àbẹ̀rù nǹkankan. Ẹ máa wo tí ó ṣẹlẹ̀ nígbà Nnamdi Kanu ń bọ̀. Wọ́n àbẹ̀rù nǹkankan torí Nnamdi Kanu. Àwọn ọba wọ́n gbádé, àwọn igwe. Ẹ wo Nnamdi Kanu. Ẹ máa wo Nnamdi Kanu. Ẹ máa wò ó. Ẹ ti ráwọn ọba tí ẹ ti rí hàn. Àwọn dìde tányányá fọ́mọ wọn. Ṣé ẹ ti ráwọn ọba wọn? Ẹ ti rí wọn báwọn. Níbo làwọn ọba tí á wà? Kí ló dé tẹ́ ẹ̀ dìde fọ́mọ tí a? Ẹ bá wọn ọba ní ọ̀bẹ̀rù kú yìí. Wọ́n lọ sí court láti ṣàtìlẹ́yìn fọ́mọ wọn. Ẹ̀ ń rí báwọn. Ó mà ṣe o. Ó mà ṣe o. Ẹ wo Nnamdi Kanu ń gbòde. Ṣé ẹ ti rí? Ó dì mọ́ mọ̀lẹ́bí ẹ̀. Ẹ ti rí? Ẹ máa wò ó. Ṣé ẹ ti rí? Ẹ ti rí? Ẹ ti rí Nnamdi Kanu. Ó ní káwọn ọba kan gbàdúrà fóun. Ṣé ẹ ti rí? Ní court. Ṣé ẹ ti rí? Bíṣọ̀pù wọn wá. Ṣé ẹ ti rí? Ẹ̀yin tí a. Ẹ ń wo ọmọ yín, ìyá ń jẹ ọmọ yín, ẹ wí nǹkan kan.
èmi ò máa ń tẹ́ ẹ fẹ́ fadé ṣe ṣebí torí wa lẹ ṣe wà lórí ipò. ẹ jẹ́ n tó fi hàn yín. Let me try and see Southeast senators. Try and see Southeast senators. Ó mà ṣe o. So any senator in the South is very willing. The governors are willing. Business leaders are willing. The clergy, they are willing. So the traditional rulers are also willing. So I do not think that anything will stop us if it comes to that. And he has also assured me that he is ready to fulfill any conditions that are. That will lead to his evidence. Ó mà ṣe o. The AGF received us very warmly and also told us. Ẹ̀wá ń jọ́lóyè Sunday Àdìsán máa ń dé yẹn mọ́. Kọ́ máa ríra rẹ̀ rí bí ẹni pé bóyá ihun tó ń ṣe ò dáa. Whereas òun ló ṣí ojú rú àwa yìí ló ṣí gàgá kúrò lójú wa. Torí pé ó mà ṣe o. Àmọ́ mo wá bẹ̀ yín lẹ́ẹ̀kan sí i. Ẹ bá ń ṣí ètò yìí kó kan Ọ̀nìrìṣà. Ẹ ṣí ètò yìí kó kan Àwùjalẹ̀. Ẹ ṣí ètò yìí kó kan Láké. Ẹ ṣí ètò yìí kó kan Ewì Adó. Tẹ́ ẹ bá fẹ́ ṣe traditional council meeting. Ẹ jẹ́ agbọ́n tẹ́ ẹ fẹ́ sọ. Ẹ̀yin náà bẹ̀bẹ̀ fún ìtúsílẹ̀ olóyè Sunday Adéyẹmọ. Mo fẹ́ kí fídíò yóò dọ́dọ̀ gbogbo ẹ̀yin senators. Èmi ni Senator Solomon Yayi. Senator Lágbájá. Senator Tamedo. Tèdórí Federal House of Rep members. Gbogbo gómìnà ilẹ̀ Yorùbá ẹ ṣèpàdé. Ẹ̀yin náà pè fún òmìnira ọmọ wa. Ẹ má torí pé ń lọ sẹ́dẹ́gẹ́ bẹ̀ẹ̀dẹ̀jẹ́. Torí bí ẹ bá lé yín lẹ́dẹ́. Ẹ̀ẹ̀dẹ̀ tẹ́ padà dé sílẹ̀ ń bàjẹ́ yìí. Ó sì ṣeé ṣe kẹ́ ẹ má rẹ́ ẹ̀ẹ̀dẹ̀ dé sí mọ́. Ìdí nù. Tàbí ń sọ fún yín pé ẹ tẹ́ ẹ̀ẹ̀dẹ̀ ṣe kẹ́ ẹ tó lọ. Èyí tí ọ̀bá tẹ́ ẹ̀ẹ̀dẹ̀ ṣe ń nú yín. Ẹ̀dẹ́ ò lè wálé kò sì ní rí lédè sí o. Ẹni abẹ́ta káfíńrà òtúbà. Ẹjọ́ ẹ bá ń ṣe mo fọlọ́n bẹ̀ yín. Mo fẹ́ kó kan gbogbo gómìnà lára tó bá jẹ́ wípé lóòótọ́ àwa ọmọ Yorùbá a fẹ́ràn olóyè Sunday Igboho'S ẹ jẹ́ akínlẹ̀ gómìnà yìí lórí pé ẹ̀yin náà gbé ìgbésẹ̀ akin irú ìtàn gómìnà lọ́balọ́ba Senator South East tán gbé lórí ọ̀rọ̀ Nnamdi Kanu ẹ̀yin náà gbé náà ẹ gbé ẹgbọ́n bá wá fún wa ẹgbà fún wa. Iṣu tí ó wà lé lọ́dún rẹ̀ níyàwó lọ́jọ́.
ṣe kí ni ẹ bá wa túlẹ̀. Let us all disclaim all rumors spreading around about Oloye Chief Sunday Igboho Majasola. Kò gbọ́dọ̀ kú o, kò gbọ́dọ̀ kú o, kò gbọ́dọ̀ kú o, kò gbọ́dọ̀ kú o. Ìbú owó bàbá Dámilọ́lá kò gbọ́dọ̀ kú o, kò gbọ́dọ̀ kú o, kò gbọ́dọ̀ kú o, kò gbọ́dọ̀ kú o, kò gbọ́dọ̀ kú o. Ìbú owó bàbá Dámilọ́lá kò gbọ́dọ̀ kú o. Ikú àgbọ̀dọ̀ gbẹ̀ta lọ́dún rẹ̀. Májàsọ́lá ìbú owó bàbá Dámilọ́lá máa gbọ́dọ̀ kú o. Gbogbo ọmọ Yorùbá ni wọ́n pariwo pé Májàsọ́lá gbọ́dọ̀ kú o. Nǹkan gbọ́dọ̀ ṣe. Nǹkan kan gbọ́dọ̀ ṣe Májàsọ́lá. Sáà àti Nkóláyà ó bímọ sínú ilé o. Ìyá mi àbẹ̀jọ́ kí n bẹ̀ níbo òmà rẹ̀ ti retí olúwa. Ó ti padà pàdánù ìyá o. Gbogbo ẹni tí ó bá mọ̀ ọ̀sán kó dẹnu ẹ̀ lábúrè. Ìka kan ò ṣe bú owó bá Màdámì lọ́la o. Ìka kan ò sí akọni Oòduà. Mo sọ yìí mo dúró ná. Torí àsọjù ọ̀rọ̀ ní díjà lẹ̀. Èyí tí mo sì sọ yìí, ó yẹ kó ti yé yín gbogbo. Ẹgbẹ́ ìgbésẹ̀ akin lórí bólóyè Sunday Àdìsá ọmọ Adéyẹmọ ṣe wálé. Ẹ̀yin gómìnà ilẹ̀ Yorùbá ẹ̀yin náà ẹ má sùn. Iná ilẹ̀ Yorùbá ọ̀gbọ́lọ̀ jáde ó rẹ̀yìn ẹjọ́ ọmọ jóre wájú ni. Ẹ sa gbogbo agbára tó lódùmarè fún yín. Kẹ́ ẹ fi gba olóyè Sunday Igboho ṣàjáde. Ọ̀nìrìṣà, àrólé Oòduà, jẹgbẹ̀nẹ̀bí àti àkún aláṣọ àlàfófó gbò. Ọ̀rẹ́ mátímátí lẹ jẹ́ sí Aso Rock. Ẹ lo ipò yín. Kẹ́ ẹ fi Mádìsá ọmọ Adéyẹmọ wálé. Ìran Yorùbá ò sì ní gbàgbé yín. Tí bìlà ó fi fọn fèrè. Aṣọ́jú Bọ́lá bẹ́ẹ̀dì Tinubu ọmọ Yorùbá ni ọ́. Bàbá wa lọ jẹ́. Kò sì ní wù wá kíta bú ọ̀sẹ̀ lórí rẹ̀. Ẹ gbégbèsè akin. Ẹ lo agbára tí ń bẹ lọ́wọ́ gbogbo yín ẹ̀yin ọmọ Yorùbá. Ẹ bá Olóyè Sunday Igboho ṣàsílẹ̀. Bàbá Pírọfẹ́sọ̀ Wọlé Ṣóyínká. Ẹ ti gbìyànjú tipẹ́tipẹ́. Ẹ má jẹ́ kí gbìyànjú yín yẹn ẹ má relent. Ẹ má relent. Olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́. Bàbá ẹ̀ǹdẹ́. Àdìsá ọmọ Adéyẹmọ gbọ́dọ̀ wálé ní kòpẹ́kòpẹ́ yìí. Ayọ̀ rẹ̀ ń yan wá púpọ̀. Ẹ jẹ́ a máa fojú ró lóore wa. Ẹ jẹ́ ìran Yorùbá ọlọ́rẹ̀ẹ́ kẹ́kọ̀ọ́ bá a ṣe foré san oore. Ẹ má jẹ́ a máa fi ibi san ire. Àdìsá ṣoore fún wa ní. Kò sì ní dá ká wá fojú olóore gúgi. Gbogbo ọmọ Yorùbá pátápátá nílé lóko lẹ́yìn odi. Ẹrù tí abiyamọ kì í tú wò. Wọ́n ní gbé ká yín mọ́lé o. Bàtà ọ̀fọ̀, bàtà àdàmú, bàtà àdánwò. Wọ́n ní bọ́ sẹ́nu ọ̀nà ẹnìkọ̀ọ̀kan yín o. Ó roko kò dóko. Ó ń lọ lé kò délé. Kò ní jẹ́ ìpín ẹnìkọ̀ọ̀kan. Àdìsá ọmọ Adéyẹmọ. 100 ọdún sísìn. Gbẹ́ngbẹ́ng lòkè. Òkè kan gbẹ́ngbẹ́ng ni. Torí pé oore ló ṣèràn Yorùbá. A sì ní ya láìmoore. A ní fibi sú ọ. Lágbára lọ́wọ́ Ọlọ́run. Ó ń ṣọmọ olókùú bẹ́ẹ̀ ni. A ní símọ́ya rẹ̀ láíláí. Ó dá èmi lójú dọ́dọ̀ ọba tó ní mí. Ipò mìnira rẹ̀ ti sátẹ̀yìn. Àdìsá káàbọ̀. Ọmọ Adéyẹmọ.
káàbọ̀ sílé. Àdìsá ọba Adéyẹmọ káàbọ̀ sílé o, káàbọ̀ sílé. A kí ọ ní tológun tológun, a kí ọ ní kí akọni ọmọ tọ́jà fitafita fúnra Yorùbá. Káàbọ̀. Thank you. God bless you all. Bàdà ìsọlá kò gbọdọ̀ fún ikú ọ̀pẹ̀ta lójú rẹ̀. Mari bàdà ìsọlá o. Akọni Oòduà o. Bàbá Lájẹ́ ò máa gbọ́ máa gbọ́ o. Ẹni bá pẹ̀lú aláìda, ẹni bá pẹ̀lú ikú nùkú kan wọ́n kéé kádùn. Ẹni bá pẹ̀lú àkàlà, irú wọn máa yọ gẹ̀gẹ̀ lọ́rùn ni. Bí wọ́n bá tẹ̀bà láyé ikú ológbòbẹ̀ lọ́rùn ni. Májà ìsọ́lá o. Odòlú ti ra, àgádágodo ti ra. Ìwọ̀n tí ń bẹ lẹ́nu eku ní tìrà mẹ́kù lẹ́nu ẹ̀mọ́ bẹ́ẹ̀ fẹ́ sọ nípa Májà ìsọ́lá. Ẹ̀wọ̀n tí ń bẹ lẹ́nu ẹja ní tìrà mẹ́ja lẹ́nu. Fúnra Sáwùrù ní tilẹ̀kùn mọ́ra rẹ̀. Ọwọ́ tọ́gẹ̀dẹ̀ ọ̀tá Májà ìsọ́lá bá gbé ara wọn ni kí wọ́n máa fi ìlú kẹ́bọ̀ ọ̀pẹ lẹ́bọ̀ àzàzí ọ̀pá àzàzínú ayé mi. Àdìsá Adé máa ń wọ̀ o. Ọmọ mẹ́wàá lọ tá Májà ìsọ́lá bí. Ikú ọ̀pá méjì á. Good night. Orúláwà ẹja lọ sùn, ká sùn láyọ̀, ká jí láyọ̀. But don't forget, ẹ bá mi share fídíò yìí kó kan gbogbo gómìnà ilẹ̀ Yorùbá lára, kó kan gbogbo sẹ́nitọ̀ ilẹ̀ Yorùbá lára, gbogbo gúrùpù tẹ́ ẹ bá wà ẹ máa share ẹ̀ bẹ́ẹ̀. Yes, káà náà dìde ká lọ gbàdí sí ọmọ Adéyẹmọ fún wa. I love you all. Yorùbá nation, no going back.